nígbà wàlá ìtàlá ìsúnmọ́bìlá ilẹ̀sí nígbà gba ìdájọ́ òtítọ́ àtòdodo because ikú Afsọ yìí pàápàá jùlọ ọ̀nà tó gbà wá ó ṣọ́ọ̀kì wa gan. Ọbẹ̀ ni tí ń ṣe ń tọ́lọ̀ wọ̀ fẹ́. Ọbẹ̀ ni tí ń ṣe tọ́lọ̀ wọ̀ fẹ́. Láti ilé ọmọ ní ti tú láti ní kó wá náà ọmọ yìí. Àwa wá láti sọ fún yín pé àwa tá a jẹ́ akẹ́kọ̀ọ́ nípínlẹ̀ Kwara ní dákẹ́. Yé yín wípé sà èyí tó ṣẹlẹ̀ sínú ilé yìí tó ṣẹlẹ̀ sí Afsọ pàápàá jùlọ ní Ìlọrin inú wa ò dùn sí and right from the student angle gẹ́gẹ́ bí bàbá wa àbúrò gómìnà náà ṣe mà ní wípé àwọn student nípínlẹ̀ Kwara pàápàá jùlọ èmi tí Ọlọ́run ní kí n jẹ́ olórí gbogbo akẹ́kọ̀ọ́ ní Kwara lẹ́nu àgbára dáradára láyè èyí tá n bá yín sọ yìí kódà àbá ti bọ́ sí orí títì lẹ́ni Monday yìí káfẹ́ ronú wa hàn àmọ́ mo ti gba different calls látàdọ̀ àwọn security personnel ń pé tá a bá tún ní ká ṣe báyìí àwọn míì lè hijack protest yẹn mọ́ wa lọ́wọ́ tí wọ́n wá sọ di nǹkan míì nítorí Afsọ tí ó ṣaláìsí yìí wàláhì ọmọ dáadáa ni ó fi hàn wípé òun lẹ́kọ̀ọ́ gan nígbà tí ń bẹ láyé kódà ààrò kan pé irú nǹkan báyìí lè ṣẹlẹ̀ sí Afsọ àmọ́ àríkẹ́ àríyọ̀ ni ọmọ tí máa ń lọ kíláàsì déédéé ni tó bá rí wà yìí ọmọ tí ó pọn wálé dáadáa ni wàláhì ìtàlá ìsúnmọ́bìlá ilẹ̀ so àwa wá láti sọ fún yín pé àwa tá a jẹ́ akẹ́kọ̀ọ́ nípínlẹ̀ Kwara ní dákẹ́ èyí tó dẹ̀ jẹ́ deserved justice gbà fún Afsọ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo ti kọ lẹ́tà to the security personnel at the top level ní Abuja ní police headquarter ní Kwara State àti reach out sí wọn ìdáwà DSS ti order mi ìpè kí n wá a ti sọ fún wọn gbogbo owó àwọn wọ̀nyí bẹ́ẹ̀ náà tí wọ́n kù nípínlẹ̀ Kwara tí wọ́n kù nílọrin tí wọ́n kù ní Nàìjíríà wọ́n máa bá wa ṣe investigation wọ́n sì rí wọn. So èyí ni a sì tún ní ká sọ fún yín pé gọ́fìnà Abdulrahman Abdulrazak nípínlẹ̀ Kwara àwọn náà ti wà aware láti student angle gẹ́gẹ́ bí ẹni tí máa ń tẹ́tí gbọ́ student dáadáa tí máa ń gbọ́rọ̀ ẹnu wa a ti reach out sí wọn ẹsẹ̀ wa àwọn náà ń ṣiṣẹ́ lórí ẹ̀ àwọn tó jẹ́ commissioners they are working on it because ikú Afsọ yìí pàápàá jùlọ ọ̀nà tó gbà wá ó ṣọ́ọ̀kì wa gan nígbà wàlá ìtàlá ìsúnmọ́bìlá ilẹ̀sí nígbà gba ìdájọ́ òtítọ́ àtòdodo èyí tí ìjọba náà bá sì ṣe lérí ọ̀rọ̀ yìí a fi dá yín lójú látọ̀dọ̀ wa láti student angle pàápàá jùlọ láti ọ̀dọ̀ tèmi Isa Abdulgafar Sauty tí mo jẹ́ olórí gbogbo akẹ́kọ̀ọ́ nípínlẹ̀ Kwara a make sure pé ìjọba ṣe nítorí ikú Afsọ ó já wa láyà gan a sì fẹ́rù rẹ̀ mọ́ nípínlẹ̀ Kwara a fẹ́rù rẹ̀ mọ́ nílọrin a fẹ́rù rẹ̀ mọ́ ní Nàìjíríà Ọlọ́run ó bá wa mú yín dúró may Almighty Allah grant you the fortitude. Àwọn àfáà yìí gẹ́gẹ́ fúnra wa àwọn kan bẹ tó ikú ọ̀tá ara wa ni wá. Àwọn àfáà yìí gẹ́gẹ́ ní ara wa fúnra ara wa. Àwọn yẹn tún gba òní eléyìí wọlé. Wọ́n kọ́kọ́ lè yí wọlé. Ó dá fún àfáà mi ìjàfáà mi ìlọ làfáà mi nítorí ẹ̀ ń bí lókèlè. Wọ́n gba ibi èyí wọlé. Ẹ̀jẹ̀ á fiyèsí. Tá a bá ti fiyèsí méjèèjì. Kálukú ọmọ tí ó sọ. Ní ká mọ̀ bẹ́ẹ̀ ni tẹ́sà burú wí. Ní ká mọ̀ bá aláburú wí. Kódà ní kí wọ́n mọ̀ pẹ̀lú ọba pààyàn. Ní kí wọ́n mọ̀ pẹ̀lú tó bá pààyàn. Ẹni wọn ọ̀ká ọkọ rẹ̀ kí ló dé tẹ̀lé ìtẹ̀ ń rò kọ́ yẹ kọ́ wà níbẹ̀. Ẹni tó wà ọkọ rẹ̀ wọ́n ní àwọn ẹgbẹ́ náà lọ wà bẹ̀. Ó yẹ kí wọ́n ti mú àwọn ẹlágbájá náà. Wọ́n bàbá ní ẹ̀rọ ìdàdù. Yóò fẹ́ yẹ kí wọ́n mú wọn. Bó ti wá rí àwọn tí ó wájú àwọn àrá àti ẹ̀sánú wa wọn ò ní tán láyé. Àwọn tí ó wájú àwọn àlùfáà ní ẹ̀sánú wa wọn ò lè tán òsì. Bọ́lá ṣe pé lódodo gbogbo tí ń yọ hospital ò ní kúta. Bọ́lá ṣe pé lódodo gbogbo tí ń yọ hospital káwọn wọ́n wà lè gbà òsán bẹ̀rẹ̀. Iṣẹ́ àfáà náà ò ní kúta. Wọ́n wà gbà òsán lọ́wọ́. Torí pé tí wọ́n ti rẹ ara ní ọmọ rẹ ọkàn. Tí wọ́n ti rẹ ara yóò wà rẹ ọkàn. Hospital ni wọ́n ti tìrìtì ara. Hospital ni wọ́n ti pọ̀nyà lókun ara. Àwọn àfáà ni wọ́n tìrìtì ọkàn. Àwọn àfáà ni wọ́n tìrìtì ọkàn. Bẹ́ẹ̀ bá ní káwọn tí wọ́n tìrìtì ọkàn kí wọ́n da sẹ́lẹ̀. Bẹ́ẹ̀ bá ní káwọn tí wọ́n tìrìtì ọkàn kí wọ́n da sẹ́lẹ̀.
àwọn tí wọ́n ń tíìtì ara náà yóò padà sún àwọn náà. Àwọn tí wọ́n ń tíìtì ara náà yóò padà sún wọn náà. Torí pé ara ò lè dáṣẹ́ ṣe láì ṣe pé ọkàn ń bẹ ń bẹ. Ara ò lè dáṣẹ́ ṣe láì ṣe pé ọkàn ń bẹ ń bẹ. Ọkàn ò lè dáṣẹ́ ṣe láì ṣe pé ara ń bẹ ń bẹ. Àná ò lè dáṣẹ́ ṣe láì ṣe pé ara ń bẹ ń bẹ. Ẹ jẹ́ àwọn àbá ọmọ tíìtì ọkàn bá ti ń tíìtì. Ìyá àbá àlùkò ọmọ tíìtì ọkàn mi ti tẹ̀wé ìyàwó. Káwọn tó ń tíìtì ara náà ọmọ tíìtì ọkàn. Káwọn tó ń káwọn tíìtì ara. Àmọ́ ntọ́lọ́wọ̀ ọ̀fẹ́ ni ká mọ̀ sí. Ntọ́lọ́wọ̀ ọ̀fẹ́ ẹgbẹ́ ìjọba ló ń tẹ́lẹ̀. Ntọ́lọ́wọ̀ ọ̀fẹ́ ni ká mọ̀ sí. Ntọ́lọ́wọ̀ ọ̀fẹ́ lọ́jà jẹ́jẹ́. Gbogbo ẹni tí ń ṣe ntọ́lọ́wọ̀ ọ̀fẹ́. Gbogbo ẹni tí ń ṣe ntọ́lọ́wọ̀ ọ̀fẹ́. Láti ilé ọmọ mi ti tú làbírí kó wá náà ọmọ tú. Láti ilé ọmọ mi ti tú kó wá náà àti ilé ètò ẹ̀sìn láti sàbí. Ọmọ ọjọ́ mélòó lọ́wọ́ náà? Ọmọ ọjọ́ mélòó náà ni ìdààmú olóòtú ìdààmú náà ayé. Bí ọgbọ̀n ọdún lé díẹ̀ sẹ́yìn. Bí ọgbọ̀n ọdún lé díẹ̀ sẹ́yìn. Àwọn àtàwọn àbá yìí, àwọn àbá sẹ́yìn dì í. Àwọn àbá sẹ́yìn. Àjọ máa wá sírí kiri. Àjọ wá sírí kiri. Àwọn wá sírí lọ́dọ̀ Pòfẹ́sọ̀ Babáwọlé Ọlọ́ndàrè. Lọ́dọ̀ Babáwọlé Ọlọ́ndàrè. Láti èmi máa sírí kan. Bàbá máa sírí kan. Wọ́n á gbọ́ pé Babáwọlé Ọlọ́ndàrè mọ nákàlí rẹ̀. Àwọn ọmọ nákàlí rẹ̀. Ìlú wọn sọ fáwọn. Wọ́n ní mo máa sírí báyìí. Àmọ́ bàbá Ọlọ́ndàrè wọ́n mọ̀ dáadáa ni wọ́n lè kọ́ rẹ̀. Ẹjẹ́ àná ká lè kọ́ mọ́ tí àti lọ́rin níjọ́ náà lọ́hùn 3 náírà ní owó mọ́tò Èkó owó Ìlọrin sẹ́kọ̀ọ́ 3 náírà. 3 náírà náà kí n tó rí àárín oṣù kan ní mo fi wá jọ torí pé mo fẹ́ lè kó àṣírí lẹ́kọ̀ọ́. Kí ló wá rí bí tẹ́ rí lónìí? Àwa tí a jìyà lálẹ́ sọ́rú ìyàtà jù. Àwa tí a jìyà lálẹ́ sọ́rú ìyàtà jù ọwọ́ ẹ̀kọ́ alákòóso ẹ̀kọ́ ọwọ́ ìlú àmúta àti àdìyí àbámọ́ sí àwọn ọmọ ẹ̀kọ́. Nígbà kan owó. Ẹ dákun tó yọ Ọlọ́run. Àbá àwọn tí ń tẹ̀lé fún ni. Ó ọ̀rọ̀ wà nínú àwọn tí ó jẹ́ yẹn nínú bí àpá. Tí ò ní jásí pé olórí ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ọwọ́ lọ́wọ́. Ọlá ayé ibi mọ́tò ṣe fáwọn àpá rẹ̀. Ó lè yí tó ń ṣe lọ́wọ́ ìdílé. Ẹ̀dá ìdá fi á ní.